Aláròyé máa wí o. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ nínú ẹgbẹ́ APC londo, wọ́n lu alága ẹgbẹ́ lálùbami. Ọ̀rọ̀ bẹ́yìn yọ fáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo pẹ̀lú báwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ṣe dojú ìjà kọ ara wọn tí wọ́n sì lu alága ẹgbẹ́ wọn Adétìmẹ́yìn lálùdákú. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní olú ilé ẹgbẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ sí agbègbè ìyànà Futa South Gate, Ọlọ́kọ́ nílùú Àkúrẹ́ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 17 oṣù kejì ọdún 2026 yìí. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ pé ìpàdé àtìgbàdégbà ẹgbẹ́ ọ̀hún ló ń lọ lọ́wọ́ táwọn tóògì kan fi ya bò wọ́n pẹ̀lú àdá, àáké, pọ́npọ́ àtàwọn nǹkan ìjà míì tí wọ́n sì ń po ẹ̀kọ́ ìyà fún wọn láì yọ alága ẹgbẹ́ Adétìmẹ́yìn sílẹ̀. Kíákíá lọ̀rọ̀ ti di pẹ́ǹtùká tí agbo ìpàdé ọ̀hún sì dàrú pẹ̀lú bí olúkúlùkù àwọn tó wà níbẹ̀ ṣe ń sá àsálà fún ẹ̀mí wọn tí wọ́n sì ń wá ibi tí wọn yóò forí wọn pamọ́ sí. Díẹ̀ nínú àwọn èèyàn agbègbè ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìpayà ńlá ní ìṣẹ̀lẹ̀ yìí ti mú bá àwọn èèyàn ọ̀hún ní lójijì làwọn rí àwọn tó wà nílé ẹgbẹ́ náà tí wọ́n ń sá kíjokíjo nígbà táwọn tó ní mọ́tò nínú wọn ń sáré wọnú ọkọ̀ wọn pẹ̀lú eré burúkú tí wọ́n bá kúrò níbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìkọlù yìí, alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo onímọ̀ ẹ̀rọ Adétìmẹ́yìn ní àwọn aṣáájú ẹgbẹ́ láti Àbújá ni wọ́n pàṣẹ pé kí àwọn aṣojú ṣe ìpàdé. Ó ní pẹ̀lú sùúrù lòun fi ṣàlàyé fún gómìnà Ayédàtiwà nípa ìpàdé náà kí àwọn ó tó bẹ̀rẹ̀ rẹ̀. Adétìmẹ́yìn ní kàyéfì pátápátá ló jẹ́ fún òun pé gómìnà tún lè lọ dẹ àwọn tóògì ẹgbẹ́ awakọ̀ sí àwọn láti wá da ìpàdé náà rú. Ó ní ọjọ́ Ajé Monday làwọn aṣáájú ẹgbẹ́ àwọn ti fi àwọn ọmọ ìgbìmọ̀ kan ránṣẹ́ láti bá wọn ṣe ìpàdé ní olú ilé ẹgbẹ́ pẹ̀lú Kọ́láwọlé Babátúndé tó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà. Alága yìí ní í ṣe làwọn jọ fohùn ṣọ̀kan lórí ìpàdé tó fẹ́ wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday àti pé gbogbo àlàyé yìí lòun ṣe fún gómìnà Ayédàtiwà nígbà tó pòun sórí aago. Adétìmẹ́yìn ní bí àwọn ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún láàárọ̀ ọjọ́ yìí gẹ́gẹ́ bí ohun tí àwọn jọ fìmọ̀ ṣọ̀kan lé lórí ni alága ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Ondo Òdùdú kó àwọn tóògì kan lẹ́yìn dé tí wọ́n sì ń lu àwọn nílùkulù. Ó ní ariwo tí Òdùdú ń pa ni pé gómìnà ló ní ẹgbẹ́, kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti bá a dù ú. Ó ní gbogbo àlàyé tí òun ṣe fún àwọn tóògì ọ̀hún pé kò sẹ́ni tó ń bá Ayédàtiwà du ìṣàkóso ẹgbẹ́, ìpàdé lásán làwọn wá ṣe, kò wọ̀ wọ́n létí rárá. Adétìmẹ́yìn ní òun gangan ni wọ́n dojúkọ, wọ́n lu òun dáadáa, wọ́n wọ́ òun nílẹ̀ túrútú tí wọ́n sì tún fọ́ fóònù ọwọ́ òun mọ́lẹ̀. Ó ní kì í ṣe pé àwọn kò ṣe ìpàdé lásán, òun ti kọ́kọ́ fi ohun táwọn fẹ́ ṣe náà tó àwọn ọlọ́pàá létí, ṣùgbọ́n tó jẹ́ wípé ṣe ni wọ́n káwọ́ gbéra láàrin àsìkò tí ìkọlù yìí fi ń wáyé. Akọ̀wé ìròyìn fún ẹgbẹ́ APC nípínlẹ̀ Ondo Steve Otaloro sọ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn pé ọ̀rọ̀ ẹgbẹ́ lásán ló ń ka ìṣẹ̀lẹ̀ yìí sí. Otaloro ní lóòótọ́ làwọn ọ̀bàyéjẹ́ kan wá da ìpàdé pàtàkì tó ń lọ lọ́wọ́ náà rú, àmọ́ òun gbàgbọ́ pé ìdàrúdàpọ̀ náà kò ní nǹkan ṣe pẹ̀lú ìpàdé àpérò ẹgbẹ́ APC tó ń bọ̀ lọ́nà. Ó ní àwọn aṣojú ẹgbẹ́ ti gbé ìgbìmọ̀ olùwádìí kalẹ̀ láti mọ ohun tó ṣokùnfà rògbòdìyàn òjijì náà. Agbẹnusọ ẹgbẹ́ ọ̀hún fi ìmọrírì rẹ̀ sí gómìnà Ayédàtiwà fún ìgbésẹ̀ tó gbé láti tètè paná wàhálà ọ̀hún. Ọ̀rọ̀ yìí kò tí ì tutù rárá tí kọmíṣánná fẹ́tọ̀ ìròyìn nípínlẹ̀ Ondo Ìdòwú Àjànàkú náà fi sáré fi àtẹ̀jáde tirẹ̀ síta lórúkọ ìjọba ìpínlẹ̀ Ondo. Àjànàkú ní irọ́ ńlá ni wọ́n pamọ́ Ayédàtiwà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé òun ló dé àwọn tóògì síbi tí wọ́n ti ń ṣe ìpàdé ọ̀hún. Ó ní ẹ̀sùn tí kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá ni àti pé ṣe làwọn tó ń sọ bẹ́ẹ̀ mọ̀ọ́mọ̀ fẹ́ ba ìjọba rẹ̀ lórúkọ jẹ́. Kọmíṣánná yìí ní àìníye ìpàdé ló ti wáyé sẹ́yìn káàkiri ìpínlẹ̀ Ondo tí gómìnà kò bá wọn dá sí i débi tí yóò ti ní káwọn èèyàn lọ tú wọn ká. Ó wáá rọ àwọn èèyàn kí wọ́n jáwọ́ nínú fífi ẹrẹ̀ yí orúkọ gómìnà nítorí kò sẹ́ni tí kò mọ bí ọ̀rọ̀ ètò ààbò ohun àlàáfíà ìpínlẹ̀ Ondo ṣe jẹ gómìnà lógún tó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sọ ní tiwọn pé lọ́gán tí àwọn ti gbọ́ nípa rògbòdìyàn yìí láwọn òṣìṣẹ́ àwọn ti lọ síbẹ̀ láti ṣètò bí àlàáfíà yóò ṣe padà jọba. Àbáyọ̀mí Jímọ̀ tó jẹ́ alukoro wọn
ní kọmíṣánná àwọn CP Adébọ̀wálé Lawal ti kó àwọn agbófinró lọ sí agbègbè náà láti tètè paná irú nǹkan bẹ́ẹ̀ tó lè tún fẹ́ wáyé. Ní báyìí olúkúlùkù ni wọ́n ń sẹ́ wípé àwọn kò mọ nǹkan kan lórí báwọn tóògì ṣe lọ kọlu odidi alága ẹgbẹ́ wọn àtàwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ tí wọ́n wà níbi ìpàdé náà. Ọjọ́ pẹ́ tí wàhálà abẹ́nú ti ń bá wọn fínra nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo. Rògbòdìyàn yìí sì ti bẹ̀rẹ̀ láti ìgbà tí olóògbé Rotimi Akeredolu tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ ti kú níbi ọdún méjì sẹ́yìn. Láti ìgbà tí Àkẹ́tì ti kú lẹ́gbẹ́ ọ̀hún fi pín sí méjì pẹ̀lú bí àwọn kan ṣe faramọ́ gómìnà tuntun tí wọ́n yàn rọ́pò rẹ̀, ìyẹn Lucky Orímisan Ayédàtiwa, ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn Àkẹ́tì kan takú tí wọ́n ní àwọn kò ṣetán láti bá ọkùnrin ọmọ bíbí ìlú Òbẹ́ńlá ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ṣe pọ̀ láéláé. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.